fẹ́ táyé wá ẹ̀yà yìí ni kó tún ṣe mí o. Ṣùgbọ́n ìbéèrè tí mo kàn fẹ́ béèrè ńgbà náà ni pé Ọlọ́run jẹ́ kí ẹ̀yà náà lágbára àti dá dúró bí orílẹ̀-èdè. Wọ́n kúkú dá dúró bí orílẹ̀-èdè náà, ó kàn lè jẹ́ pé ó lè sojú wa, ó dẹ̀ tún lè sojú wa. Ó lè jẹ́ generation yìí, ó dẹ̀ lè jẹ́ generation to come. Ó lè jẹ́ àwọn ọmọ tá à ń bí, ó sì lè já wa gangan. Mo ń wo ẹ̀yà yẹn ìbá sàn ní orílẹ̀-èdè ju abẹ́sìnkáwọ́ lọ. Ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń sọ èdè tó dáa jù ní gbogbo àgbáyé. Ní orílẹ̀-èdè tí wọ́n ti ní àṣà tó ṣe mú yangàn jù, ilẹ̀ Yorùbá ló ní àṣà tó ṣe mú yangàn jù. Níbi tí wọ́n ti ní àwọ̀ tí kò sí tí ò bá mu, àwọ̀ tó bá òtútù mu, tó bá ọyẹ́ mu, tó bá ooru mu, tó tún bá ọ̀gìnìtì múlẹ̀, àwọ̀ tí ó Oriyomi yìí, àwọ̀ dúdú ní a fi ń pè wá ní aláwọ̀ dúdú. Kódà tí èèyàn bá pupa lórílẹ̀-èdè Nàìjíríà, aláwọ̀ dúdú ni. Kó pupa bí èbó, kódà kó jẹ́ àfín lórílẹ̀-èdè wa, aláwọ̀ dúdú ni. Àwa kì í ṣe aláwọ̀ funfun. Áfíríkà. Ṣùgbọ́n bí Áfíríkà ṣe wá tóbi tó yẹn o, àwọn ẹ̀yà kan bẹ́ẹ̀ tí ò sí irú wọn ò tán pé méjì o nínú gbogbo àgbáyé. Ẹ̀yà kan ń bẹ l'Áfíríkà, ẹ̀yà kan ṣoṣo ni, kò pé méjì. A sì ṣe gbìyànjú. Mo sá rò pé mo ti lọ sí France náà rí, mo ti lọ sí Germany, àwọn European country, mo dẹ̀ dé Spain náà rí. Mi ò rí irú àwọn ẹ̀yà yẹn. Uniqueness wọn kò sí ní tá a lè compare pẹ̀lú. Reasoning wọn number one ni. Tá bá tún wá sọ̀rọ̀ nípa kí làákàyè kún fọ́fọ́, ká ní ẹ̀kọ́ lé ká tún ní tòde. Mi ì rírú àwọn ẹ̀yà yẹn. Ṣùgbọ́n wọn ò pọ̀, bẹ́ẹ̀ ni wọn ò kéré. Tẹ́ bá rí ibi tí wàhálà ọ̀rọ̀ wọn wà sí o, gbogbo ibi tẹ́ bá dénú ayé lẹ́ bá wọn. Mo ṣe ń sọ̀rọ̀ yìí, orílẹ̀-èdè tó súnmọ́ ọ̀run jù, wọ́n lórílẹ̀-èdè kan tó ń bẹ lẹ́yìn Australia, ó ní bá ń ṣe ń pè kíní kankan àbí nǹkan. Àwọn ẹ̀yà yìí tún wà ń bẹ. Kò sí orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n sí láyé. Ẹ̀yà yẹn ó fọ́nì gan, wọ́n ní ìwà àmúyẹ, ìṣe tó jọjú púpọ̀. Àwọn ẹ̀yà yẹn, tí ẹ̀yà yẹn bá lọ dá jẹ́ orílẹ̀-èdè lọ́tọ̀, bí wọ́n ṣe wà ní Áfíríkà yẹn, ẹ̀yà yẹn tó bá lọ jẹ́ orílẹ̀-èdè lọ́tọ̀, kò bá mọ̀ nira fún orílẹ̀-èdè kan láti fọwọ́ rọ́ wọn sẹ́yìn o. Torí pé ẹ̀yà yẹn ó lo èdè wọn, wọ́n ó lo àṣà wọn, ẹ̀kọ́ tí wọ́n ní wọ́n ó lò, wọ́n ó lo ìṣẹ̀ṣe wọn, wọ́n ó lo ìbágbépọ̀ wọn tó yàtọ̀ sí ti gbogbo èèyàn. Ẹ̀kọ́ tí ń bẹ nínú ẹ̀yà yẹn tó yàtọ̀ sí ti ẹ̀yà míì lórílẹ̀ ayé. Àti ilẹ̀ ọlọ́ràá tọ́lọ́run fi ta wọ́n lọ́rẹ. Tí ẹ̀yà yẹn bá lò ó, tó bá láǹfààní àti dádúró tẹ́yà yẹn wá lò bẹ́ẹ̀, kò bá ti sí ẹ̀yà kan tí ó sọ wípé ayé la bọ́lá orílẹ̀-èdè náà kò pọn mọ́ rí tó bá dádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ẹ̀yà wo ni? Ẹ̀yà tó jẹ́ pé gbogbo ibi tí wọ́n bá dé, ọ̀bọ wọn kì í kọ́ òkìtì èèyàn, àfẹn tí ó kọ́ òkìtì ọ̀bọ. Mo tún ṣalábàápàdé wọn ní London bí náà. Tí wọ́n bá ń ṣe ìpàdé, ẹ̀yà míì máa ń wò wọ́n tí wọ́n ó fi darapọ̀ mọ́ wọn ni. Wọ́n wà ní Saudi Arabia, wọ́n wà ní Jerusalem. Àwọn ni wọ́n ń ṣẹ̀sìn jù. Gbogbo nǹkan. Ọlọ́run tí n bá fẹ́ táyé wá
ẹ̀yà yìí ni kó tún ṣe mí o. Ṣùgbọ́n ìbéèrè tí mo kàn fẹ́ béèrè ńgbà náà ni pé Ọlọ́run jẹ́ kí ẹ̀yà náà lágbára àti dá dúró bí orílẹ̀-èdè. Wọ́n kúkú dá dúró bí orílẹ̀-èdè náà. Ó kàn lè jẹ́ pé ó lè sojú wa, ó dẹ̀ tún lè sojú wa. Ó lè jẹ́ generation yìí, ó dẹ̀ lè jẹ́ generation to come. Ó lè jẹ́ àwọn ọmọ tá à ń bí, ó sì lè já wa gangan. Mo ń wo ẹ̀yà yẹn ìbá sàn ní orílẹ̀-èdè ju abẹ́sìnkáwọ́ lọ. Ẹ̀yà tó lójú òpó, ẹ̀yà tó mọ tó ń ṣe. Bí wọ́n bá jà ní gbangba, wọ́n á mọ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ wọn kọ̀rọ̀. Bí wọ́n bá sì jà ní kọ̀rọ̀, wọn à ní gbéjà wọn dé gbangba. Kò sí ibi tí ṣe ò sí o, ṣùgbọ́n mo ti ṣàyẹ̀wò àwọn ẹ̀yà. Mo rí pé kò sí ẹ̀yà tó dàbí ẹ̀yà tí mò ń sọ yìí. Ṣé kí n má dàkọ wọn ni? Ẹ̀yin owó ìjà tí Ọọ̀ni of Ifẹ̀ tàná àti Aláàfin Ọ̀yọ́ tàná jọjà lórí supremacy. Bíjà yẹn ṣe pọ̀ tó. Ẹ rí pé wọ́n tún jọ ń ṣàṣepọ̀ ni. Ọọ̀ni tó ní ṣàṣepọ̀ pẹ̀lú Aláàfin tàná kó tó lọ. Ẹ rí pé wọ́n mọ̀ bí wọ́n ṣe bára wọn sọ̀rọ̀ ni. Ọlọ́run. Ipò wo ni àwọn tó ti darí wa ní ẹ̀yà yẹn ìbá wà lónìí o? Ó kàn má pẹ̀rẹ̀ àwọn tí mo sọ yẹn wá ni o. Mi ò rò pé ẹ̀yà tí mò ń sọ, mi kàn má pẹ̀rẹ̀ yẹn wá ni o. Mi ò rò pé ẹ̀yà tí mò ń sọ nìyẹn. Tó bá sì já wọn náà, ẹ̀yin kẹ́ẹ̀kan máa fill the gap. Ṣùgbọ́n mo rántí pé ọlọ́pàá tá a ní lórílẹ̀-èdè Nàìjíríà lónìí, inú ẹ̀yà yẹn ló ti wá. Àwọn ni wọ́n kọ́kọ́ ń lo ọlọ́pàá. Àwọn ni wọ́n máa ń lo àwọn ẹ̀ṣọ́ ọba, àwọn akọ́dà, àwọn tí wọ́n máa lọ mú ẹni tí ọba bá fẹ́ dájọ́ fún wá sáàfin, àwọn ẹ̀yà yẹn. Ṣé mọ̀ pé ìgbà tọ́lọ́pàá ó bẹ̀rẹ̀ náà, ṣé mọ̀ pé ẹ̀yà yẹn ló ti bẹ̀rẹ̀ kó tó di pọ́ kárí gbogbo ẹ̀yà ní Nàìjíríà. Ẹ já lọ wo àwọn nǹkan mèremère tó wà ní Nàìjíríà nígbà ṣáájú àkókò yìí. Ẹ̀yà yẹn bóyá ẹ̀yin sì lè mọ̀ o. Àwọn ẹ̀yà tí wọ́n kọ́kọ́ ní tẹlifíṣàn àkọ́kọ́ ní Áfíríkà tó wà ní ẹ̀yà wọn. Àwọn ẹ̀yà tó jẹ́ pé kí ni wọ́n tún ní ná? Ẹ̀yà tó jẹ́ pé bẹ́ẹ̀ ni kòkó ti ń wù tí èbó ń kó lọ. Ẹ̀yà yẹn ni. Ẹ̀yà tó jẹ́ pé àwọn ni wọ́n kọ́kọ́ ní tẹlifíṣàn àkọ́kọ́ náà. Ẹ̀yà yẹn náà ni nà. Kẹ́ máa rántí wọn. Àwọn nǹkan àkọ́kọ́ pọ̀ lẹ́yà yẹn tó jẹ́ pé nígbà tí ẹ̀yà yẹn ń ṣe gbogbo àwọn tá à ń sọ yìí, ọlọ́múdọ́mù yẹ́ ẹ̀gbé ni ní tó o bá rí fi tọ́jú ẹ̀yà rẹ kó o fi díẹ̀ ránṣẹ́ sí alókè níhìn. Àsìkò ìgbà náà ẹ̀yà yẹn mọ̀ ṣe bẹbẹ o. Ó ń sọ fún wa pé ẹ̀yà yẹn ẹ̀yà dáadáa ni. Kò wá sọ pé ẹ̀yà tó kù náà ò dáa o. Ṣùgbọ́n àbá kúkú ríbi tẹ́ gbogbo ẹ̀yà dáa sí. Àbá mẹni tó mọ igi lọ. Àbá moko tó gbalá. Àbá mọ sáré tó gbà lásà. Àbá mọ ọdẹ tó lè pẹran. Àbá sì mọ akọ̀pẹ. Bẹ́ẹ̀ làbá mọ ẹni tó lè wa kùsà lábà. Tó bá jẹ́ wípé a fààyè lẹ̀ kẹ́yà kọ̀ọ̀kan kó mójútó dúkìá tí ń bẹ lẹ́yà kọ̀ọ̀kan ni. Ẹ̀yà Yorùbá àmúyangàn nínú àwọn ẹ̀yà. Ẹ̀yà Yorùbá ẹ̀yà tó ní àṣà tó jọni lójú jùlọ. Ibẹ̀ lọmọ tí dọ̀bálẹ̀ kí baba. Ibẹ̀ lọmọ tí kúnlẹ̀ fún bàbá ẹ̀.
ibẹ̀ lọ́kọ tí kúnlẹ̀ gbóúnjẹ fún ìyàwó, ibẹ̀ ni ọmọ tí kẹ́kọ̀ọ́ tí òbí ò ní bímọ dànù lásìkò tó bá yẹ kó jẹun ọmọ tí wọn ò ní lọ ju òbí sílé arúgbó. Ibẹ̀ ni wọ́n ti pọnmọ sẹ́yìn tí wọn kì í pọnmọ sáyà. Ẹ̀yà Yorùbá ni bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Òfin ìlú yìí ò gbà ni bá fi hàn yín bẹ́ẹ̀ nìkan ṣe ń pọnmọ sáyà lọ wájú mi gangan. Ṣùgbọ́n òfin ìlú yìí ò gbà kéèyàn ó rìkọ́ọ̀dù èèyàn láì jẹ́ pé ó mọ̀ sí ó sì fọwọ́ sí. Ẹ̀yà Yorùbá mo kí yín o, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo mọ oore o. Ẹ̀kọ́ tí mo kọ́ lọ́dọ̀ bàbá mi àti ìyá mi, ẹ̀kọ́ tí mo kọ́ nínú ẹ̀yà Yorùbá ó mọ̀ wúlò fún mi púpọ̀ nbí o. Kódà tí ò bá má rọrùn ó jẹ́ kó rọrùn. Mo rí àwọn ìyá Yorùbá ń bí, mo rí àwọn bàbá Yorùbá, inú mi sì ń dùn wípé ọmọ Yorùbá ni mí. Yorùbá ga wọn lẹ́yìn iwájú mo bá. Mi ì rí wọn níbi tí wọ́n ti ń borúkọ Yorùbá jẹ́. Ẹ má sì mí gbọ́ o, èpò a máa wà nínú àlìkámọ̀ o. Ṣùgbọ́n tá àlìkámọ̀ bá ti ju èpò lọ, tí àlìkámọ̀ bá ń ṣe ńlá fi pè é. Ṣùgbọ́n tí èpò bá wá ju àlìkámọ̀ lọ, èpò lókù tá a mọ̀ pé à ní pé lálìkámọ̀ mọ́. Tá bá ti rà àwọn kan tí ṣe ọwọ́ wọn ò mọ́, bóyá wọ́n wà, wọn ò pọ̀ táwọn tí ṣe ọwọ́ wọn mọ́ lókè òkun. Ṣùgbọ́n èyí tẹ́ wá ń gbọ́ mi nílé, ìmọ̀ràn pàtàkì fọ́mọ Yorùbá àtàtà tó lé èèyàn lókè òkun. Ṣé rí kí ní gbẹtúgbẹtú, sọ́rí, olúgbòhùn yẹn, ẹ lọ jùnù tọmọ yín bá fẹ́ yà rè. Tẹ́ ẹ bá jùnù tẹ́ ẹ sì ń lò ó fún wọn, tí wọ́n ń kówó bí ránṣẹ́ sílé lọ́nà tí ò tẹ́ wọn lọ́rùn, ilé tá a bá fi tọ́mọ ìrè ní òwò. Sọ orílẹ̀ tó ń bá wọn kọ́ lọ yẹn, mọ́ divert owó ẹ̀ sápò ara rẹ̀ mọ́. Aburú ló ń divert. Lódodo ẹnu mi gbà wípé ẹni tó bá kúrò ní Nàìjíríà tó wá sí ìlú yìí tí kì í ṣe pé ó gba red p rẹ̀ láti Nàìjíríà, tó bá débì tó bá student wọlé, ó lè kọ́kọ́ jìyà. Àbó bá visiting wọlé, ó lè kọ́kọ́ jìyà. Ó lè kọ́kọ́ fara gbolẹ̀, ó lè má tètè rọrùn. Ṣùgbọ́n síbẹ̀ náà, ẹ má jẹ́ nìkan kan gbọ́ o. Ẹ má fi kú oorun. Pẹ̀lú ìyà tó bá jẹ náà, pẹ̀lú struggle tó bá ṣe náà, ẹ má fi kú oorun.